ọmọ Nàìjíríà man arafa nafsahu faqad arafa rabbahu ẹni tó bá sì dára rẹ̀ mọ̀ ní ó mọ Ọlọ́run ọba rẹ̀ gbogbo ẹni tí ò bá ti dára rẹ̀ mọ̀ lè mọ Ọlọ́run. Àìdára wa mọ̀ yìí ní affect wa Nàìjíríà. Ẹ dákun gbogbo ẹni tó bá wo fídíò yìí ẹ bá máa share rẹ̀ kó kárí Nàìjíríà kó kárí ayé kí gbogbo ayé mọ̀ pé ẹ̀bùn tó lọ́run fún Nàìjíríà pọ̀ gan débi pé a mọ̀ kí lọ́lọ́run torí ẹ̀ dá wa kí lágbára tó fún wa wá ibo la fẹ́ lò kí la fi ṣe. Ọmọ Nàìjíríà ẹ jẹ́ kọ́kọ́ yọ kúrò pé olórí ìjọba àwa láàdá ni olórí ìjọba ò fi dá o torí pé àwa gangan là ń jẹ́ Nàìjíríà. Àmọ́ àìdára wa mọ̀ ká mọ̀ kí lọ́lọ́run torí ẹ̀ dá wa ẹ̀bùn tó fún wa àti agbára tá a fi lo ẹ̀bùn yẹn àti ibi tá a lò sí òun ló affect wa. Ok, ìkànnì àwọn PA sẹ́nitọ̀ kan tó jẹ́ central senator àwa jọ ń sọ̀rọ̀ ó ní ọ̀gá gbé nǹkan complain márùn-ún wá kò yẹ kí state gbàgbé rẹ̀ ó wá ní hospital mo ní hospital yìí ṣe complain torí pé tí à ń pè ní complain òun ni kí ìlú kan àbí ìletò kan kán máa produce kinní kan ìtàn produce yẹn kán máa ta lẹ́dínwó fúnra wọn kán máa wá ta níye tó wù wọ́n fara ta profit gain tán bá ń rí mbẹ́ òun ni wọ́n fi wá ṣe nǹkan máyédẹrùn àti tọ́jú àlàáfíà tá a mọ̀ sí hospital lọ́fẹ̀ẹ́ fáráàlú wọn àbí kán ṣe lẹ́dínwó tágbára wọn bá ti kọfẹ̀. Àṣé Nàìjíríà àmọ́dọ̀ ìjọba kọ́là lọlé ní tọ́pìkì ọjọ́ mi nìyẹn. Ọmọ Nàìjíríà fúnra wa gangan àdára wa mọ̀ àìdára wa mọ̀ sì ní kóyà jẹ wá ní kógun jà wá ló já wa nù ṣòro tá a wà Nàìjíríà báyìí. Gbogbo ẹnìkọ̀ọ̀kan gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé kí lọ́lọ́run dá òun fún kí ni ẹ̀bùn tọ́lọ́run fún òun agbára wo lòun ò fi lo ẹ̀bùn yẹn àti bó lòun ò lò sí. Ìwọ pè mí fún yìí hùn. Tẹnìkọ̀ọ̀kan wá yàtọ̀ níbi pé agbára tọ́lọ́run fún ẹlòmíì ojú ni ọwọ́ ń tẹlòmíì ẹsẹ̀ ń tẹlòmíì ọkàn ń tẹlòmíì etí ń tẹlòmíì débi pé agbára ẹlòmíì ó fẹ́ lò fún dáadáa ni tó bá rí tí kò dáa báyìí kó fi ọkàn àbójú àbọ̀wọ́ kó fi sọ fún pé kíkiní yìí sì bẹ̀rẹ̀ sí ní dá kó sì máa dá. Ẹlòmíì àìdá ni kó rí tí ń dá kó sì sọ fún pé kíkiní yìí bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àbí lọ́sẹ̀ àbí lóṣù nǹkan ó sì bàjẹ́ náà tó tún jura wọn lọ. Àmọ́ ẹni tọ́lọ́run fẹ́ lò fún dáadáa ó láyè ibi tó fẹ́ lò fún ẹni tọ́lọ́run fẹ́ lò fún aburú ó láyè ibi tó fẹ́ lò fún àmọ́ ń kó yà jẹ wá. Kódà bí ilé ìjọsìn ti pọ̀ tó mọ́ṣáláṣí pọ̀ chọ́ọ̀chì pọ̀ àwọn tí ń tẹ̀lé àfáà mi ju àfáà lọ ẹlòmí tí ń tẹ̀lé pásítọ̀ mi ju pásítọ̀ lọ tí ó mọ̀. Kí ni ó wá jẹ́ kí gbogbo kíní iṣẹ́ àǹfààní ni pé a discover ara wa mọ́ra wa òdìjọ́ tá a bá tó mọ́ra wa tá a mọ ẹ̀bùn yẹn tá a sì mọ bó láti lò Nàìjíríà ó ṣẹ́tù a sì gbádùn a sì rúlù ayé. Torí pé ní gbogbo àgbáyé ẹ̀bùn tọ́lọ́run fún wa yìí pọ̀ débi pé ẹjẹ́ á fi ẹranko wò ọ̀pọ̀lọpọ̀ ẹranko míì náà wá ń kó láfíríkà níbi táwọn ò ní lọ́dọ̀ wọn lu èbúté ẹsẹ̀ pé wọ́n ẹ̀ṣẹ̀ lọ ń tún ẹni wọn lọ́rùn àwọn àdẹ̀ ń pa wọ́n ṣòfò ń bì yìí láì mọ nǹkan tọ́lọ́run fẹ́ fi wọ́n ṣe fún wa. Bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ ewé bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ nǹkan míì àmọ́ tọ́mọ ènìyàn gẹ́gẹ́ la fẹ́ tútì lénìí. Ọlọ́run ló wá fún sábàbí kiri kan obìnrin kan ó wà nílé ọkọ ó wá rí ẹni tọ́kọ rẹ̀ ṣaláìsí táwọn èèyàn ń pé gbogbo wọn pé tán dárò fún ìwọ̀n ń sọ ń bẹ̀ lẹ́nu rẹ̀ pé Ọlọ́run tó bá jóun lòun ní kíní ìṣẹ̀lẹ̀ sí ni òun ṣẹ̀sìn ọdún 10 tí ó dẹ̀ mọ̀ pé àwọn kan ń bẹ́ẹ̀ tó yẹ sí pé má fi tí gbọ́ ọ ni má fọkàn owó ni nǹkan ó ti rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run náà nù. Kò ju oṣù 3 lọ ọkọ tiẹ̀ náà bá ṣaláìsí kó sínú wàhálà yìí kọ́lọ́run tó wá lò wá ń sábàbí. Kí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ẹnì kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ discover kí lẹ́bùn tọ́lọ́run fún wa agbára wo ló fún wa tẹ̀lé. Òyìnbó ń fọwọ́ sọ̀yà lẹ́ni pé I'm a witch I'm a wizard ǹjẹ́ ọmọ Nàìjíríà lè fọwọ́ sọ̀yà gbàgbà tá pé àjẹ́ lòun tí wọ́n ní sọ ló kò pa. Bẹ́ẹ̀ sì ni ìjẹ́ àjẹ́ ìjẹ́ oṣó ìjẹ́ mèrè kìí ṣe nǹkan aburú kódà àwọn kan máa ń sá síbẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọn ni ọmọ omi ni kíní kan omi ni
agbára ni tọ́lọ́run fún ẹni tó bá fẹ́ fún bó ti fún yẹn ó láàyè tọ́lọ́run fẹ́ fi jí ó ṣiṣẹ́ fún ó ní tọ́lọ́run fẹ́ jí kó fi ṣe láyé ẹni tí ò fún náà tún lè gbà Ọlọ́run tún fún wa ní grace láti tún kó jọ láti wà ẹni tí ò ní tẹ́lẹ̀ ó tún lè wà owó agbára ni àṣẹ agbára ni ìmọ̀ agbára ni àwọn tọ́lọ́run fún wà àwọn tó jẹ́ sí pé wọ́n wà níwà ẹni tó wà ẹni tọ́lọ́run fún wa àmọ́ ibi tá lò sí